Praise the Lord. Hallelujah. Mo kí gbogbo alààyè tí Olúwa jí sí ìmọ́lẹ̀ alààyè lónìí. Ìwọ tí ó la ẹnu rẹ ó ṣe é là, ó gbé apá rẹ ó ṣe é gbé, ó sì gbé ẹsẹ̀ rẹ ó ṣe é gbé. Ẹ jẹ́ ká jùmọ̀ jọ kọrin sí Olúwa. Ẹ jẹ́ ká jùmọ̀ gbàdúrà. Ẹ jẹ́ ká máa kọrin wípé Olúwa ó ṣe é, Olúwa ó ṣe o, nítorí ìwọ lọ́lọ́run. Olúwa ó ṣe o, bàbá mi ó ṣe, Jésù mi ó ṣe o, nítorí ìwọ lọ́lọ́run. Olúwa ó ṣe. Mo sùn láyọ̀, mo jí láyọ̀, mo fògo f'Olúwa. Mo sùn láyọ̀, mo jí láyọ̀, bàbá mo dúpẹ́ o. Àwa ọmọ Ọlọ́run, ẹ jẹ́ ká tẹ́tí sí ọ̀rọ̀ ni èyí tí a mú jáde láti inú ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 19. Ó kà báyìí wípé ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo Kristi Jésù. Àwọn ọmọ Ọlọ́run tí a jí sí ìmọ́lẹ̀ alààyè lónìí, mo fẹ́ kó o kó gbogbo àníyàn rẹ lé Ọlọ́run lọ́wọ́, nítorí òun nìkan ló lè pèsè ní kíkún fún àìní rẹ. Òun nìkan ló lè bá ọ pàdé ní ọ̀nà ìyanu. Ọlọ́run nìkan ló lè ṣohun gbogbo nínú ayé rẹ. Bí ènìyàn bá tilẹ̀ ń sọ fún ẹ, ó lè gbìyànjú ni, ṣùgbọ́n ohun gbogbo ní ti Ọlọ́run láti ṣe nínú ayé àwa ènìyàn. Torí náà àwa ọmọ Ọlọ́run tí a jí sí ìmọ́lẹ̀ alààyè lónìí, ẹ jẹ́ ká kó gbogbo èròǹgbà wa àti èrò ọkàn wa lé Ọlọ́run lọ́wọ́. Ẹ jẹ́ ká gbàgbọ́ nínú Ọlọ́run wípé ohun gbogbo ló lè ṣe fún wa. Gẹ́gẹ́ bí ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 19 ti sọ fún wa wípé ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo Kristi Jésù. Olúwa kì í sọ̀rọ̀ kó má múṣẹ. Ó ṣetán láti bá àìní rẹ pàdé. Ó ṣetán láti pèsè ní kíkún fún ọ. Ìwọ ọmọ Ọlọ́run tó ń gbóhùn mi ní òwúrọ̀ yìí, Olúwa yóò pèsè fún àìní rẹ. Ẹ jẹ́ kí a gbàdúrà. Orúkọ Jésù. Ọlọ́run, àwa yìn ọ́ lówùrọ̀ yìí o. A mú ọpẹ́ wá nítorí pé o pa wá mọ́. Àwa sùn ní alààyè, a sì tún jí padà ní alààyè. Àdúpẹ́ ọwọ́ agbára rẹ lórí gbogbo àwọn àyànfẹ́. Àwa yìn ọ́ fún oore tó ṣe fún Ọlọ́run. Àwa sọ fún wọn pé o ṣé, Ọlọ́run gba ọpẹ́ wa. Àdúpẹ́ ààbò rẹ tó dájú lórí wa. Àdúpẹ́ ìpamọ́ rẹ àìlèdíyelé. Àdúpẹ́ abẹ́wàrú ọ̀fẹ́ tó fi wá sí. Àdúpẹ́ pé wọ́n Ọlọ́run máa pèsè ní kíkún fún àìní wa. Àwa yìn ọ́ lówùrọ̀ yìí Ọlọ́run, a sọ wípé o ṣeun fún ààbò rẹ tó máa dájú. Ọlọ́run gba ọpẹ́ wa. Olúwa gba ìyìn wa. Ní ti ẹ̀ṣẹ̀ àwa wólẹ̀, Olúwa jọ̀ọ́ nínú àánú rẹ má rántí ẹ̀ṣẹ̀ wa. Olúwa jọ̀ọ́ pa ẹ̀ṣẹ̀ wa rẹ́. Gbogbo ẹ̀ṣẹ̀ tó lè dènà ayọ̀ wa, Ọlọ́run jọ̀ọ́ nínú àánú rẹ máa dáríjì. Olúwa má rántí ẹ̀ṣẹ̀ wa. Àwa sáàdì ọ́ lówùrọ̀ yìí Olúwa, a béèrè fún agbára rẹ èyí tí Ọlọ́run yóò fi pèsè ní kíkún fún àìní wa. Olúwa rọ̀jò agbára lé wa lórí. Ẹ̀mí àwọn wòlíì, a béèrè fún àánú ojoojúmọ́. Olúwa yọ̀ǹda rẹ̀ fún wa. Gbogbo ọkàn tó ń gbọ́ ohun àdúrà ní òwúrọ̀ yìí, àánú ojoojúmọ́ Olúwa yóò rọ̀jò rẹ̀ lé ọ lórí. Ìbùkún àìlèdíyelé Olúwa yóò fi ta ọ lọ́rẹ. Májẹ̀mú àti agbára Ọlọ́run èyí tí mú kí ènìyàn ó dúpẹ́ lórúkọ Jésù yóò bàlẹ̀ ayé rẹ. Gbogbo ọkàn tó gbọ́ ohun àdúrà ti òwúrọ̀ yìí, bẹ́ẹ̀ tí ń jáde, Olúwa kó pa yín mọ́. Ìjáde yín kò ní mú ewu dání. Ààbò Ọlọ́run yóò wà lórí yín. Nínú ìjáde yìí kò ní sí ìfarapa. Ìdágìrì ò ní jẹ́ ìpín rẹ. Bó o ti ń jáde lọ síbi iṣẹ́ òòjọ́ rẹ lónìí, kò ní sí ìdààmú fún ọ. Ààbò Ọlọ́run yóò wà lórí èmi àti ẹ̀yin alààyè. Mo wá súre sáyé gbogbo aboyún gẹ́gẹ́ bí a ti ń súre sí gbogbo aboyún àgbáyé lójoojúmọ́. Ìwọ tó diwọ́ disẹ̀ sínú, ọjọ́ ìkúnlẹ̀ rẹ yóò jẹ́ ọjọ́ ayọ̀. Ẹ̀yin tẹ́ ń rọbí lọ́wọ́lọ́wọ́, ẹ ó bí ní ayọ̀ àti àlàáfíà. Ọmọ inú rẹ yẹn lórúkọ Jésù àrígbéjó ló máa jẹ́. Agbára Ọlọ́run alààyè ó yá kó gbé ọ̀rọ̀. Ẹ̀yin alààyè tí ẹ gbọ́ ohùn mi, èyí tí a pè ní àgàn nínú ìwà alààyè. Bíbélì wípé kì yóò sí àgàn nínú ilé mi. Gbogbo ìwọ tó ń wojú Olúwa fún ọmọ, ọlẹ̀ kó sọ nínú rẹ.
ọlọ́run àlàáfíà kó bùkún fún ọ ọmọ àrígbéjó k'Olúwa fi ta ọ lọ́rẹ. Mo wá gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń ṣọjọ́ ìbí lónìí, ẹ ò ní ka ọjọ́ ilé ikú lọ́wọ́ o, ẹ ó ṣe ọ̀pọ̀ ọdún láyé, ọdún tuntun ìbùkún tuntun, ọdún tuntun oore tuntun, ọdún tuntun ayọ̀ tuntun, bẹ́ẹ̀ ló máa rí fún yín. Mo súre sí gbogbo ayé ẹ̀yin oníṣòwò, ó yẹ ẹ lọ bóde pàdé o, ẹ lọ rí àánú gbà lónìí lẹ́nu okòwò yín, ẹ lọ rójú rere Ọlọ́run. Bẹ́ẹ̀ ni kẹ́ rí ti ènìyàn, ọ̀nà kó là fún yín o, ilẹ̀kùn àánú ò ní tì mọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe oníṣòwò, ẹ ó bóde pàdé, ọjà yín yóò máa tà, àánú Ọlọ́run yóò yí yín ká. Mo súre sáyé gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ àti oníṣẹ́ àdáni, ẹ̀yin oníṣẹ́ ọba, ọkọ̀ ọba ò ní kọ́ yín lẹ́sẹ̀ o, ẹ ò ní ṣìrìn. Gbogbo ẹ̀yin oníṣẹ́ àdáni, ẹ lọ bóde pàdé. Gbogbo kọ́ńtrátì tó ti ń wojú fún yẹn, Ọlọ́run kó gbà fún ọ. Ilẹ̀kùn àánú ò ní tì mọ́ yín o, àánú ojoojúmọ́ ò ní wọ́n yín. Mo súre sáyé ìwọ àyànfẹ́, èyí tó gbọ́ ohùn mi ní kùtùkùtù òwúrọ̀, ire òwúrọ̀ Olúwa kó sẹ̀rí rẹ̀ lé ọ lọ́wọ́, àánú Olúwa kó sẹ̀rí rẹ̀ sórí rẹ, ààbò Ọlọ́run kó wà lórí gbogbo ẹ̀yin alààyè àti gbogbo ẹ̀yin tẹ́ lọ ṣàtìpó ní ilẹ̀ òkèrè. Ẹ máa kórè wálé, ẹ ò ní gbé sájò, ẹ ó rí àánú gbà. Mo wá gbàdúrà ní kùtùkùtù òwúrọ̀ fún ìwọ tó wà nínú ìpàdé Let Us Pray ti òwúrọ̀ yìí. Òjò àánú èyí tí kì í já, Olúwa yóò rọ̀ lé ọ lórí. Òjò àánú èyí tí ẹnikẹ́ni ò lè pa, Olúwa yóò rọ̀ lé ọ lórí. Ilẹ̀kùn àánú èyí tí ẹnikẹ́ni ò lè tì, Olúwa yóò mú ọ wọbẹ̀ lọ, ó sì jẹun ibẹ̀. Ọwọ́ agbára Ọlọ́run ó yá kó di èmi àti àyànyàn fẹ́ mú. Mo súre sí gbogbo ẹ̀yin abiyamọ ayé, ẹ ò ní fojú sunkún ọmọ o, bẹ́ẹ̀ lẹ̀ ní fara gbàrìwẹ̀. Gbogbo ìwọ tá ti pè níyà abiyè, lórúkọ Jésù ò ní dọ̀gbọ̀n ọjọ́ ọlẹ́, ó ní yàgàn ọjọ́ ogbó. Agbára Ọlọ́run kó gbé àwọn ọmọ yín ró. Gbogbo ọmọ ológo rẹ̀ yẹn wọ́n ó ṣe rere, wọ́n ó ṣe fún ọ jẹ, ó ní ṣiṣẹ́ ọmọ lásán o. Àánú Ọlọ́run kó dì ọ́ mú. Mo gbàdúrà fún gbogbo ènìyàn ní gbogbo àgbáyé, ibi gbogbo tí ẹsẹ̀ rẹ bá tẹ̀ lónìí, àánú Ọlọ́run kó sọ̀rọ̀ fún ọ. Lẹ́nu iṣẹ́ rẹ lọ rí àánú gbà, lẹ́nu okòwò rẹ lọ rí àánú gbà. Àánú ṣògo lórí ìtẹ́ ìdájọ́. Mo béèrè fún àánú èyí tí fìrè ojoojúmọ́ fún ni, lórúkọ Jésù kó bá ọ dàrin àjò pọ̀. Bí ìwé Fílípì bá lè sọ wípé ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kí gbogbo àìní yín lónìí, Olúwa kó bá ọ pàdé o. Gbogbo àní rẹ Olúwa kó pèsè ní kíkún. Ní gbogbo tó ti ṣaláìní, Olúwa kó bá ọ pàdé. Ilẹ̀kùn àánú kò ní tì mọ́ o, ó rí àánú gbà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Kristi, ó ní ọ̀rọ̀ rẹ̀ ó múni lára dá, ó sì ṣe ni lóore. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí àkéte àìsàn, mo béèrè fún ìmúláradá lórúkọ Jésù. Olúwa kó mú yín lára dá. Gbogbo ìwọ tó ń ṣàìsàn lọ́wọ́lọ́wọ́ níbi gbogbo tí o lè gbé wà, ọwọ́ àlàáfíà Ọlọ́run kó wọnú ayé rẹ. Àlàáfíà Olódùmarè kó tú ọ sílẹ̀. Àánú Ọlọ́run kó gbé ọ ró. Nínú àìsàn yẹn kó Olúwa gbé ọ dìde. Ìpinnu àìsàn yẹn kó di asán o. Ọwọ́ tó dìde sí ẹ̀yin àyànfẹ́ lé ogun, ọwọ́ náà ni a gé dànù. Agbára Ọlọ́run kó dì wá mú. Gbogbo ìwọ alààyè tó ń jáde lọ iṣẹ́ òòjọ́ rẹ lónìí, kò ní sí ìfarapa fún ọ. Lẹ́nu iṣẹ́ rẹ kò ní sí ìdààmú. Bẹ́ẹ̀ ti jáde ní àlàáfíà, ẹ máa wọlé yín padà ní àlàáfíà. Ìdàrúdàpọ̀ ò ní jẹ́ ìpín yín. Mo gbàdúrà ogun ò ní jà yín o. Bí ìjì ti ń jà tó ní àgbáyé, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ohun àdúrà yìí, ìjì bí ò ní jà délé yín. Mo wá béèrè fún awániwálé ṣe ni lóore, èèyàn tí fire wá èèyàn kiri, tí sì gbélé ènìyàn lọ́wọ́, ó yá kí wọ́n bá yé rẹ pàdé. Olóore ò ní wọ́n, àánú Ọlọ́run ò ní fi ọ́ sílẹ̀. Ìjáde rẹ lónìí pàdé olóore tuntun, rí àánú gbà. Gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe sọ pé òun yóò pèsè ní kíkún fún àìní èmi àti ìwọ tó gbọ́ ohun àdúrà yìí lówùrọ̀ yìí ní kíkún. Ọlọ́run yóò pèsè fún àìní rẹ. Àsúre fún orílẹ̀-èdè Nàìjíríà. Nàìjíríà gba àtúnṣe. Ìrọ́kẹ̀kẹ̀ àti ogun kò ní sí lórílẹ̀-èdè yìí. Ọwọ́ Olúwa kó la orílẹ̀-èdè yìí kọjá. Agbára Ọlọ́run kó rìn ní orílẹ̀-èdè yìí. Olúwa kó gba ìṣàkóso orílẹ̀-èdè yìí. Ọwọ́ Olúwa kó fi ṣiṣẹ́ àánú lórílẹ̀-èdè yìí o. Àánú Ọlọ́run kó bá Nàìjíríà rìnrìn àjò pọ̀. Agbára Ọlọ́run kó ṣiṣẹ́ agbára. Ògo ni fún orúkọ Ọlọ́run o. Bó o ti ń jáde lọ síbi iṣẹ́ òòjọ́ rẹ, kò ní sí ìfarapa fún ọ. Ààbò Ọlọ́run yóò wà lórí rẹ. Olúwa yóò sì pèsè ní kíkún fún àìní èmi àti ìwọ tó gbọ́ ohun àdúrà yìí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Èmi ni ajíhìnrere Bọ́ládayọ̀ Olúṣọlá Oyètókí. Lórúkọ Jésù, ire ni fún ọ lọ́sẹ̀ yìí o. Àwa ọmọ Ọlọ́run, mo rọ̀ wá láti subscribe
sórí YouTube channel wa gbogbo àwọn àdúrà yẹn ó bá pàdé níbẹ̀ gbogbo àlàkọjá rẹ tó o bá ti ní ìwọ ṣá subscribe sórí YouTube yẹn kó o tẹ Evangelist Bọ́lá Oyètókí subscribe sórí rẹ̀ gbogbo àdúrà tó o bá gbà níbẹ̀ lórúkọ Jésù yóò bá ayé rẹ pàdé ògo ni fún orúkọ Ọlọ́run lẹ́ẹ̀kan sí Olúwa yóò pèsè ní kíkún fún àìní rẹ lónìí àti títí láéláé àmín 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 ní orúkọ Jésù. You are blessed in Jesus' name. Amen.